ó ṣeé ṣe kí olórí orílẹ̀-èdè Nàìjíríà Ààrẹ Bọ́lá Ahmed Tinubu kó má jèrè ńlá ní agbo òṣèlú ní ọdún tó ń bọ̀, ìyún lọ́dún 2026 tí a fẹ́ wọ̀ yìí, pẹ̀lú bí alágbára olóṣèlú ilẹ̀ Haúsá tọ́pọ̀ èèyàn gbàgbọ́ wípé òun gan ni ìyàwó òṣìgẹ̀ lágbo òṣèlú ilẹ̀ Haúsá, títọ̀ tó tò sí àwọn ẹgbẹ́ òṣèlú alátakò àti ẹgbẹ́ òṣèlú tó ń ṣèjọba tí wọ́n ń wá bí wọn yóò ṣe wọ́ sọ́dọ̀ wọn, pẹ̀lú bá a ṣe gbọ́ pé ó ti gbà báyìí o láti ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti ṣe sáà kejì àti láti tó darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú ààrẹ, ìyẹn ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC. Ǹjẹ́ ta lolú ààrẹ ta là ń sọ gan? Ó ní gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kano tó tún jẹ́ olùdíje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú New Nigerian People's Party NNPP lásìkò ètò ìdìbò ààrẹ ọdún 2023, ìyẹn sẹ́nitọ̀ Rabiu Musa Kwankwaso. Òun là ń sọ nípa ẹ̀ o, bí ìròyìn ṣe ti jáde báyìí pé ìpàdé ti wáyé, Kwankwaso sì ti gbà láti darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC tàbí kí ó ṣiṣẹ́ fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti inú ẹgbẹ́ òṣèlú NNPP tó wà. Ẹ rántí wípé bí wọ́n bá ń sọ̀rọ̀ nípa àwọn olóṣèlú tó lẹ́nu tó sì fẹsẹ̀ rinlẹ̀ nílẹ̀ Haúsá, pàápàá ní ìpínlẹ̀ Kano tí ìbò ti pọ̀jù nílẹ̀ Haúsá, òkè téńté lórúkọ Musa Rabiu Kwankwaso yóò wà, tó sì jẹ́ pé níṣe ni àwọn olóṣèlú alátakò iná ń gbìyànjú láti fa Kwankwaso sọ́dọ̀ wọn láti lè ṣiṣẹ́ láti gba ìjọba kúrò lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu lọ́dún 2027. Bẹ́ẹ̀ ni Tinubu náà dúró, níṣe ni òun fún rẹ̀ lòun náà sáré kiri tó sì ń wá gbogbo ọ̀nà bí Rabiu Musa Kwankwaso bí ó ṣe ṣiṣẹ́ fún un tí ó ṣàtìlẹ́yìn fún tí wọn yóò jẹ́ rẹ́yìn àwọn alátakò, èyí tí Kwankwaso kò sọ̀rọ̀ lórí ìgbésẹ̀ tí ó gbé látìgbà náà. Ṣùgbọ́n ní báyìí ó dàpọ̀ ti fojú hàn pé Kwankwaso yóò darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC, tàbí bí ò bá darapọ̀ yóò ṣiṣẹ́ nínú ẹgbẹ́kígbẹ́ tó bá wà ni ó ti ṣiṣẹ́ fún àṣeyọrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu nínú ètò ìdìbò ààrẹ ọdún 2027. Lópin ọ̀sẹ̀ tó kọjá ní ìpàdé ìkọ̀kọ̀ ló máa wáyé láàrin àwọn ọmọlẹ́yìn Kwankwaso tí wọ́n ń pè ní Kwankwasiya Movement. Bẹ́ẹ̀ ni wọ́n ti fòǹtẹ̀ lu Kwankwaso àti gómìnà ìpínlẹ̀ Kano tó jẹ́ ọmọlẹ́yìn ẹ̀ tó tún jẹ́ àna ẹ̀, ìyẹn gómìnà Abba Yusuf, pé kán lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ òṣèlú APC. Lẹ́yìn ìpàdé náà ẹni tó jẹ́ olùdarí bí èèyàn ṣe máa rí gómìnà àti bá ṣe ń gbàlejò nílé ìjọba ní ìpínlẹ̀ Kano, ìyẹn Director General of Protocol Directorate of Kano State Government House, ìyẹn Abdullahi Dogo, ló máa kéde wípé àwọn ṣèpàdé pẹ̀lú abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kano, Speaker Kano State House of Assembly. Bẹ́ẹ̀ ló ní gbogbo àwọn ọmọlẹ́yìn Kwankwaso pátápátá àtàwọn ọmọ ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Kano tó tún jẹ́ ọmọlẹ́yìn Kwankwaso ni làwọn ti ṣèpàdé, tó sì ní gbogbo àwọn ti panupọ̀ pé kí Kwankwaso olórí àwọn àti gómìnà Abba Yusuf ká máa lọ sínú ẹgbẹ́ òṣèlú APC nítorí pé àwọn náà ti fọwọ́ sí gbogbo àwọn á sì tẹ̀lé wọn lọ.